ṣé ẹni bá ṣẹ̀ ní Ìbàdàn ṣé lọ́ọ́ iná gbé lọ wọ́n lọ dájọ́ ẹ̀ nítorí pé wọ́n jọba wa ni kí ọba ṣe nísìnyí nígbà sọ̀rọ̀ Timothy ṣẹlẹ̀ tó fẹ́ gbé lọ sí Àbújá ṣọ́ọ̀ dá padà sọ́sùn ṣé Ìlọrin ló ti sọ̀rọ̀ àti wípé ohun tó ṣe yẹn ọ̀nà oṣù Kùránì ọ̀nà oṣù èdè wọn ṣọ́wọ́n kò sun eégún wọn ò ṣùgbọ́n kó ṣọ́wọ́n ọ̀hún dáfánù rì tọ́ ní kò sí oúnjẹ fáì kúrọ́ ní àìpẹ́ yìí ní ìkọ́ṣì sun eégún náà wà fà yẹn tó ní kò sí oúnjẹ rò gbogbo wọn kẹrẹ lọ́n lọ sí ọjà lọ́n lórí eku lọ́n ó ti wà nílọrin ọjọ́ orí eku orí ẹja. ọ̀pọ̀ àwọn àáfàá tá à ń sọ. bẹ́ẹ̀ ló ṣe rí kọ́sítọ́mà àáfàá tí mo ní nílọrin ọ̀ṣọ́gójì ọ̀ṣì 40 kọ́sítọ́mà àáfàá gidi onímọ̀sán káàkiri àgbáláyé yìí tí mo tọ́ wá tẹ̀fà lọ́dọ̀ tèmi. àwọn àáfàá náà máa wá tẹ̀. wọ́n wá tẹ̀fà Gàmbàrí ọ̀fìjọba ìpínlẹ̀ Rashidi yìí kò mọ ohun tó ń ṣe ẹni pé ó ṣe ń jọ̀rọ̀ ẹ̀ lànà fíjẹta. Olúwo tilẹ̀ wò. bẹ́ẹ̀ ni oníwo ìwo lòun jẹ́ kò ṣe oníwo oníwo lórí torí ọ̀rọ̀ tó máa ń sọ̀rọ̀ tó ní lákàyè. wọ́n fẹ́ bọ̀ wọ́n bá yẹn tẹ́ bá mọ̀ wípé ẹ ò lè bá wọn ṣe ẹ̀sìn àbáláyé ẹ má wulẹ̀ tẹ̀lé sọ́ba mọ́ ẹ máa la bá wọn kẹ máa jẹ́ bàbá àdínì balógun àdínì yẹn ń jẹ́ ẹ̀yọ́ balógun àdínì àgbákẹ́ àdínì oyè ìbílẹ̀ ètí máa jẹ́ àríbágbíwá àdínì ní o gbọ́ rí abẹ́sà àdínì ọ̀kọ́lọ́mọ àdínì oyè olóògbò níní o ẹ̀dẹ̀ wà ń jẹ́ ṣé ẹ rí kí àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ kí wọ́n jẹ sífùmọ́mù elérinlẹ̀ rí ṣé ẹ gbọ́ rí abilada ní elérinlẹ̀ ṣé ẹ gbọ́ rí ẹ̀ máa mú tiyín ti wá ẹ̀ ti máa mú tiyín ẹ̀ ti fẹ́ lé wa lórí ẹ̀tọ́ wa ẹ̀sìn yìí ló ti ṣe tẹ́lẹ̀ bàbá ẹ̀ alájí ni ìyá ẹ̀ alájá ni ta lọ́lọ́run yóò bá nídìí obìnrin kì í jẹ́ kúmọ́lú èèyàn kò lè rí òtítọ́ nbìkan kó sàpadà mẹ́ àfọláńtà kùlù náà ní lákàyè ni èdè yìí ni mo ti sọ ẹ̀ ó ní bí ọ̀nà bí ṣe gbẹ̀sẹ̀ ẹ̀ lẹ kó tó rí èrò lẹ́yìn ṣé bó ṣe gbé lẹ́nìí ṣé bá ọ̀nà bí ṣe jagun ẹsẹ̀ nìyẹn ó ní bó ṣe gba Mẹ́kà ó ní bó ṣe gba Mọ̀dínà ṣé bẹ́ẹ̀ sì àbẹ̀láyè náà sì ní Mẹ́kà àti Mọ̀dínà Kàábà yín wà mọ̀ṣí tó wà mẹ́ ẹ gbàgbé Kàábà mọ̀ṣí tó wà mẹ́ wọ́n ń ṣí fún wọn kan tí àwọn bá ń ṣọdún bí a ń ṣọdún eégún tàbí à ń ṣe ọdún ọmọlú à ń lu bẹ̀m̀bẹ̀ wọ́n ń kírun ní mọ́sálásí o wọ́n kírun mọ́sálásí o tí a bá ti mọ́sálásí lọ́kàn báyìí a máa pàlù ní. bẹ́ẹ̀ bá ń lùlù bọ̀ tẹ̀ ń ṣe ọdún tàbí ń sọ̀rọ̀. mùsùlùmí tó bá wà ní ẹ béèrè lọ́wọ́ a máa pàlù. tẹ́ bá ti ń wo mọ́sálásí lọ́kàn. wọ́n kírun o. èèyàn wà níbẹ̀ o kò sí èèyàn níbẹ̀ o. èèyàn wà bẹ́ẹ̀ yàn sí bẹ́ẹ̀ ṣáà fẹ́ làáfíà fún ọ. ẹ pa ìdí. àpàlù ó dìgbà tá a bá kọ́lé ilé mẹ́wàá láti máa tún lu wa. ẹ kọjá ilé mẹ́wàá lẹ́yìn mọ́sálásí. ẹ béèrè tó bá jẹ́ ṣọ́ọ̀ṣì náà bá ṣe máa wí nìyẹn a ní pariwo àmọ́ lọ́wọ́ rọ́wọ́ ṣáà ò fẹ̀sì gbára fi àyè gbàlàfíà lánàá alánà yìí gbogbo ẹlẹ́sìn méjì tó kú láti àdúrà fún un níwájú kábíyèsí Aláké orí Ẹ̀gbá kíkú má pè nígbàgbọ́ o káàrùn má ṣe oníṣẹ̀ṣe o kí nǹkan má ṣe àwọn mùsùlùmí o kẹ́sìn wọn kó máa ga kẹ́sìn ìṣẹ̀ṣe náà kó máa ga èèyàn má sọ pé kí Ọlọ́run pẹ̀lú àdẹ́bọ̀ rẹ kò yẹ yín àwọn ní ẹ̀sìn wọn kò yé àwa ẹ̀sìn tí wàá yé wa ẹ̀yin lẹ sọ pé tí ìjọba sun Kùránì kò lè lóṣù mẹ́ta á kú ó dẹ̀ dánwò ẹ̀yin náà ẹ ti sun ẹ̀kú eégún ẹ ti sun ẹ̀kú unukó ẹ̀yin náà rí wọn rí bẹ́ẹ̀ ẹ ṣe gbà pé wájú Ọlọ́run yín tó tọ́ lẹ̀ ń sìn ẹ ṣe fílẹ̀ kọ́ lọ́run dájọ́ fún tẹ̀yin wá fi dájọ́ ọwọ́ tì í jẹ́ ìjọba ológun òun ló máa ń múyàn pé àní gbọ́dọ̀ sọ̀rọ̀ ọ ní ọba kì í má kọrin ni mo gbọ́ gbàtọ́ ọ náà ṣàṣọ tí wọ́n tó ń bú wa pé igi là ń bọ́ èṣù là ń bọ́ ọ̀pẹ là ń bọ́ wọ́n ń pè èṣù ọlá ìlú tiwa wọ́n ń pè ní ṣètánì adé ń wò wọ́n wọ́n ń sun eégún wọ́n ń sọ̀rọ̀ kò sí wá wúche wọ́n ń ṣifá kò sí wá ṣe ẹtí wá ẹni sọ̀rọ̀ tí ẹ wá ní kọ́ lọ tì mọ́lé ẹ ti gbé lọ sí kóòtù tẹ́tí fún tí ìbá tó bá jẹ́ pé ìdájọ́ òdodo wà ṣé ìdájọ́ òdodo nìyẹn ẹni wọ́n máa gbẹ̀yìn wọn nílọrin ẹ ti gbọ́ pé àràpá wọn méjì níkọjà haúsá ni ó ní súyà ó pa onítì àtẹni tó ń pò tí fún ní jẹ̀nìbí jarun ẹ rí ọ̀dà àwọn àfààyè náà ń lò ó àjọ ń pàdé ní ìjọ lẹ́rùkú lẹ́jà wọn ní gàrí tíra kí ní jẹ́ gàrí tíra
ìgbọ́n bá wọn ti dáta ní kó lọ mú ewé ìṣàrò pèpè pẹ̀lú ewé ìṣàjú wà lọ ó bù sí ojú nọ́ńkàlì yẹn wàá dì wàá fi òwú dúdú pàwó fúnfún dì í wàá fi lọ fíńdà sí ó lọ kó sí di èṣù yẹn ń bú àwọn wọn láti lọ ni wàá kó wá síbẹ̀ kò sí ohun tó ń jẹ́sìn kò sẹ́ni lè sin ọlọ́run ló sì wà ìtọ́nijẹ́ lẹ̀sìn ìgbowó lọ́wọ́ wa ìtọ́nijẹ́ ṣé ìgbà tí kòròdé ṣáà lọ lẹ́jọ́sìn kankan ṣáà lọ kírun ṣáà kú ni báyìí ṣe ń tọrọ wa jẹ́ báyìí ṣọ́ kú ni àbí ó máa lò tó bí ọdún kan nígbà tí wọ́n lọ ṣọ́ọ̀ṣì àbí ṣọ́ọ̀ṣì ọmọ mi fẹ́ dé gbére tó ń ké ìtọ́nijẹ́ ni wọ́n ní kí wọ́n lọ dẹ́dẹ̀ mẹ́wàá ìgbòyà àwọn mọ́sáàsì náà wọ́n ṣe bọ́ọ̀dù wọ́n máa dáa tani tí ọlọ́run náà ń kówó ẹ̀ fún. Yorùbá Gidi TV. wọ́n ní wẹ́rẹ́wẹ́rẹ́ nìkan jẹlé o èyí tí ń jẹ ẹ̀sìn ìbílẹ̀ lẹ́gbẹ̀ẹ́ yìí wẹ́rẹ́wẹ́rẹ́ yìí ṣé kò tí ì máa jẹ́ wọná tán ń ní ìbéèrè tọ́pọ̀ àwọn oníṣẹ̀ṣe ń béèrè wọ́n ní mọ́sùmọ́tọ̀ ní ti ń bẹ lọ́rùn àwọn oníṣẹ̀ṣe nílùú Ìlọrin wọ́n ní nílùú Ìlọrin ìlú mùsùlùmí ni èmi ò mójú tẹ́yìn fi wò ó sọ̀rọ̀ yìí ò ní bí n tí ò yẹ ẹ káàbọ̀ sórí ètò náà níkànnì Yorùbá Gidi TV èyí tó wà fún gbogbo ọmọ Yorùbá Gidi Ọlákúnlé Fásùgbà ló kọ mi ọmọ ẹlẹ́ẹ̀kẹ́ èdè tó rodo èdè pamí èdè wọ́ṣọ́ èdè gẹ́fìlẹ̀ èdè gẹ́ngẹ́ ẹ káàbọ̀ sórí ètò bàbá. àtọ́kù ẹ kú ìrọ̀lẹ́ ẹ kú jọ́ mẹ́ta ẹ kú ètò àdúrà wa gbà. àmì àṣẹ ọ̀rọ̀ ló délẹ̀ yìí ṣé kìí ṣe pé wẹ́rẹ́wẹ́rẹ́ tí kan jẹlé ńlọrọ̀ yìí àti pé ìlú Ìlọrin ṣé kò á ti di ìlú mùsùlùmí bí kí lè ròyìn. ṣe àtọ́kù àwọn aṣíwájú wa ò ní wọ́n ti fà á tó jẹ́ pé àwọn ìjọba wa nígbà tí ẹ ṣòfin tẹ́ ẹ mú òfin yẹn lò ẹ ní òfin orílẹ̀-èdè Nàìjíríà ó fààyè gba ẹnikẹ́ni láti sin tó bá wùn ó bá gbókùtà lẹ̀ kó má bọ́ ó bá gbégi lẹ̀ kó má bọ́ sábà fi di tẹnìkan lọ́wọ́ tí kò rí bẹ́ẹ̀ tọ́wọ́n kan wá sọ wípé ẹnìkan ó ṣe kinní kan ó ń dá wọn lọ́wọ́ kó gbọdọ̀ sẹ̀sì tó bá wùn ṣẹ́ni pé àwọn ìjọba wa ni òun ni wọ́n gbé síbi kan èmi ò dẹ̀ mọ̀ bí tí òfin tó ti mú ọmọ tálíkà tí kì í mọ́mọ́ olówó wọn lẹ́ni tí ó bá lẹ́yìn tó bá rojọ́ àárẹ̀ ẹ̀bí náà máa dá àwọn ìjọba ni máa kọ́ bẹ̀rẹ̀ látòrí ìbílẹ̀ ìpínlẹ̀ àti títí tó fi dé orílẹ̀-èdè kò rí bẹ́ẹ̀ ní àwọn orílẹ̀-èdè tó kú o àgàgà ní Brazil àwa lọ Portugal a lọ Spain a lọ Slovenia mo lọ tí ó dẹ̀ rí bẹ́ẹ̀ tó jẹ́ wípé ẹ̀sìn tí ó bá ń sìn oníkálukú ń sìn ẹ̀sìn ẹ̀ tí wọ́n fi díẹ̀ ní ọkọ̀ lọ́wọ́ báwo ni ẹnìkan tí máa ń ṣẹ̀sìn tó bá ní ohun tó ń ṣe kò dáa àwọn ìjọba ni máa bẹ̀ o àtọ́kù ẹ̀ka fojú lámẹ̀tọ́ káfí wò. awuyewuye bẹ̀rẹ̀ sí gbòòrò sí látìgbà tí obìnrin kan tó jẹ́ yèyé Ọ̀ṣun nílùú Ìlọrin tó fẹ́ ṣọdún Ọ̀ṣun gbà náà lọ́hùn-ún nílùú yẹn ọ̀rọ̀ tá à ń sọ yìí ìpẹ́ púpọ̀ bí oṣù mélòó kan báyìí ni lẹ́yìn ẹ̀ lọkùnrin kan tí máa ń ṣètò lórí ayélujára òun náà tún lùgbàdì àwọn tí wọ́n ń tọ́ka sí gẹ́gẹ́ bí ẹlẹ́sìn Islam léyìí tí wọ́n tún dìde lòdì sí gẹ́gẹ́ bọ́n ṣe dìde lòdì sí yèyé Ọ̀ṣun ìṣòro àkọ́kọ́ tí yèyé Ọ̀ṣun ni pé wọ́n ló fẹ́ ṣe ọdún pé kò gbọdọ̀ ṣọdún yẹn o nítorí pé ìlú mùsùlùmí nílùú yẹn nílùú Ìlọrin wọ́n ní bí yóò bá ṣọ̀ṣun ẹ̀ ó lè ròṣogbo ó lè rẹ̀gbá wọ́n níbi àwọn wáyé kò sáàyè fún ìyẹn lọ bẹ́ẹ̀ ní ti tọ́lọ́hún onílámì ìtọ́ tí máa ń fojú wo sàkún ọ̀rọ̀
ká pè ní Yorùbá philosopher. Ó ń fojú wo sàkún ọ̀rọ̀ pàápàá lórí ẹ̀yà, àṣà, èdè, ìṣe àti ẹ̀sìn Yorùbá. Ká mú tọ̀tẹ̀ kúrò ńbẹ̀. Ó farahàn pé ó ń kan àwọn kan tí wọ́n jẹ́ Mùsùlùmí, gbogbo Mùsùlùmí kọ́, àwọn kan tí wọ́n jẹ́ Mùsùlùmí, ó ń kàn wọ́n lójú egbò, torí pé bí ẹni buyọ̀ sójú egbò ní í ṣe, bí ìgbà wọn bá fi ìgúnwọ́ sọ ògiri làwọn ànálẹ̀ gbólóhùn àtàwọn àlàyé ọ̀rọ̀ ẹ̀ máa jẹ́ fún wọn. Gbẹ̀yìngbẹ́yín bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, gẹ́gẹ́ bí Yèyé Ọ̀ṣun ṣe ti wà ní àhámọ́, tálọ̀ náà ti wà ní àhámọ́. Ibi tá a wá ń bọ̀rọ̀ ọ̀bọ̀ rèé. Ǹjẹ́ nífà ti sọ nǹkan kan nípa arú èyí rí ṣáájú àsìkò yìí wípé yóò ṣẹlẹ̀, àti pé ṣé ká sọ pé àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ wọ́n kàn káwọ́ gbéra lásán ni? Ìbéèrè méjì ni o. ṣe atọ́kù nígbà ohun tá a kọ́kọ́ bá nílẹ̀ Yorùbá wa o, ìṣẹ̀ṣe la bá. Nígbà tá a bá ṣẹ̀ṣe tí àwọn òyìnbó máa fi búrẹ́dì kó aláta ọbẹ̀ jẹ, wọ́n gbé ẹ̀sìn kìrìsìtẹ́nì dé. Ṣùgbọ́n kó tó mú kìrìsìtẹ́nì, wọ́n ní pé a ò fẹ́ gba kìrìsìtẹ́nì yẹn. Wọ́n wá fi bí ọ̀làjú ọ̀mọ̀wé, ibẹ̀ náà fi mú wa, tí mo lè fún gbogbo wa ní àpẹẹrẹ tó jẹ́ pé ó fojú wọn. Àpẹẹrẹ tó fojú wọn rèé o. Olórin gbajúgbajà olórin kan tó jẹ́ olórin ìbílẹ̀ Sákárà, orúkọ ẹ̀ kì í ṣe Yésúfù Ọlátúnjì, ẹgbẹ́ tó kún, orúkọ ẹgbẹ́ ni wọ́n sì ní ìran wọn láyé tòró wọn, orúkọ ẹgbẹ́ náà fún. Nígbà tí wọ́n fún ní orúkọ ẹgbẹ́ yẹn, tí wọ́n ní àwọn fẹ́ kàwé, tí wọ́n gbé ìwé dé sí ìpínlẹ̀ Ògùn wa ń bí, l'Ábẹ́òkúta wa ń bí, iléèwé àkọ́kọ́ tọ́kọ́ dálẹ̀ òun la ké o, primary school àkọ́kọ́ òun la ké, tọ́ ní afẹ́ kó lajú, tọ́ mú bàbá yẹn lọ pé ó fẹ́ kàwé, kó orúkọ ẹgbẹ́ tó kún kìíní ọ̀rọ̀ o, àfi kó ṣèǹjì orúkọ náà, sọ ní Jósẹ́fù. Ó ti yé yín, wọ́n sọ ní Jósẹ́fù. Jósẹ́fù yẹn ló fi ka wọn bá ìwé tó fi kà ń bẹ̀. Ìgbà tí ọwọ́ ẹ̀ wá gòkè tó jẹ́ pé àwọn aláfẹ́ ni Mùsùlùmí, ọ̀rẹ́ ni ò lè máa jẹ́ Jósẹ́fù o, kí a máa náwó fún ẹ o, a máa sọ Jósẹ́fù di Yésúfù, ló fi lọ Mẹ́kà, ló fi jẹ́ Yésúfù. Ṣé ẹni pé fúnra la ń gbé nǹkan wa tọrẹ torí àmọ́ nǹkan tí a gbé dání? Kíní yẹn ti wá di àlàbọ̀rùn fún àwọn ẹ̀sìn yẹn, tó jẹ́ wípé nígbà tí wọ́n kó wọn lẹ́rú, Bishop Ajayi Crowther òun náà ní kó túmọ̀ Yorùbá Bíbélì sí Gẹ̀ẹ́sì sí èdè wa, òun ló wá ń pè èṣù ní Ṣètánì fún wọn, tó ń sọ ohun tí kò rí bẹ́ẹ̀ fún wọn tó rọ́ọ̀kọ́ lẹ́rú. Àwọn bàbá ńlá wa òun náà ti ní sùúrù. Yorùbá máa ń sábà ní sùúrù jù. Ìlọrin, ìlú tó jẹ́ pé ìlú ẹ̀ Yorùbá ni. Nígbà tí ààrẹ Oòduà Gani Adams, Ààrẹ Ọ̀nà Kakanfò tó jẹ́ sìn, nígbà tí wọ́n wà ní ológun òmùsọ́gù, wọ́n ti lọ lọrin yẹn dáadáa tọ́nà máa gbà. Ṣùgbọ́n nísìnyí, nígbà tí gbogbo ẹ̀ kò sẹ́ni fẹ́ jagun mọ́ gbogbo ẹ̀ ti ń lọlẹ̀ omi báyìí, torí wọ́n jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá, ẹ̀tọ́ wọn nìde kọ́ pẹ̀lú àwa ilẹ̀ Yorùbá, wọ́n gbà fún wa. Ọ̀rọ̀ kò dẹ̀ ń pẹ́ dìtàn. Tí o bá fún ẹnìkan lẹ́dìí ẹ̀sìn sàmì sí, àmì mi rèé o, èmi fún ẹ̀sìn o. Tẹ́dì yẹn bá bímọ, tó bá jẹ́ méjì ló bí, àti mọ̀ pé ìwà àmú kan, èmi àmú kan, tó bá jẹ́ kan ló bí, mú wọ́dọ̀ mi,
a máa kà tó bá dàgbà máa fún ẹni tí máa fún ẹni bí o bá ní ètò ṣùgbọ́n ìgbàgbé ètò wa yẹn òun ló ń dà wá láàmú yìí o Ifá dẹ̀ ti sọ tipẹ́tipẹ́ nǹkan ní nǹkan tí wá kí ń wà nǹkan ní kan ló máa ń wà adáfẹ́wọ̀dẹ rẹ̀ tí ṣalábàárín ẹ̀ já tó bá yá nǹkan wa kò ní ń wá o nǹkan ní kan tó wà wọ́n yẹn sì máa dà wá láàmú o tó jẹ́ pé wọ́n máa kó wa lẹ́rú o. Ìwọ̀ ẹja òun ló nodò kò ń ṣeré wá sókè rárá ọdún mọ̀ pé ẹja kẹ̀dẹ̀ bó ṣe dé yọ Ọlọ́run tí Èdùmàrè ṣe dá sínú omi ó ti ṣe kò tó wá máa jẹ síbẹ̀ ṣùgbọ́n gbà ohun tí Ọlọ́run fún tí kò tẹ́ lọ́rùn àwọn máa dá mà wá mú bí òdòdó ihun tó fẹ́ jẹ kì í ṣe oúnjẹ o ó kàn jẹ nǹkan ìtọ́nà bí òdòdó wọn wá fi sí rìn tí ń rin wọn pè ní ẹni wọ̀ wọn bá ti mú ìwọ̀ yẹn sínú odò tóun ti rí ìtọ̀nà yẹn tó tàn a fẹ́ jẹ kínní yẹn a wá fún oúnjẹ tó ti nílẹ̀ a wá lù pápẹ́ ìwọ̀ ọmọ aráyé wa mú a wá pàjẹ́ ṣé nǹkan wa ń wà títọ́ gbogbo nǹkan wa náà nítò fún àsìkò òjò àwọn bá ṣe ń dáfá tó jò kò ní bá nǹkan jẹ́ àsìkò ẹ̀rùn àwọn bá ṣe ń dáfá tẹ̀rùn kò ní bá nǹkan jẹ́ àsìkò ọyẹ́ gbogbo nǹkan alónàsìkò tí Ifá ti sọ ẹ́ tẹ́lẹ̀ wọ́n gbà tí wọ́n wá fi gbẹ́dùkú wa lọ́bẹ̀ jẹ́ apatiwati gbogbo apáta la fẹ́ máa dórúkọ wọn yẹn tí púpọ̀ orúkọ yẹn kò ní túmọ̀ ẹnìkan ṣẹ̀ṣẹ̀ ti mẹ́kàdé tó wá kí mi ó ní bàbá oríṣi òun sanwó náà pé kò sí kíní kan ní mẹ́kà tọ́rísìmù ni mo ti wá bílẹ̀ pé kí ni orúkọ aláàjì tó ń jẹ́ ó ní òun kọ́ mọ òun kọ́ lọ ní nígbà òde kí mo pẹ́ sí i ó ní mo pè ní aláàjì ó mọ tó bá yẹn àlejò nìyẹn èdè tá ò gbọ́ tí a ń sìn èdè tiwa tá a gbọ́ nísìnyí tí n bá ṣépè fọ́ta ẹ o ti gbọ́ pé mo ṣépè lẹ́ẹ̀kẹsẹ̀ mo tó bá jẹ́dẹ̀ wọn ni wọn ní múnimú kí ni wọn lábàlú kúlẹ̀ wọn láwọlú o lè gbọ́ torí o kàn ń pa ẹ èdè táwa gbọ́ àwa ń sà ó máa ń dùn mí gan nígbà táwa ń lọ léwé tètè tọ́tọ́ fìwé kọ́ wa wọn máa sọ fún wa tíṣà wa ní ẹgbẹ́ tó kun Ifá mú mi oya go and bring biro and cane if anybody speak vernacular give him 6 cane kí ló ń pè vernacular ẹ èdè Yorùbá wa ìgbà tí mo wá kàwé tí mo wá gbọ́ pé Yorùbá wa lè di àjèjì mo ń sunkún mo kéńjọ yẹn èdè wa náà pè lè di àjèjì tí wọ́n ní ká má sọ pé èdè tí àtọ̀run wà òun ní ká má sọ ọmọ mi lè sọ fún mi pé get out da baba get out jáde ló ń jẹ́ bẹ́ẹ̀ ṣé ọmọ mi lè sọ fún mi nílẹ̀ Yorùbá pé kí n jókòó àgbẹ̀ baba jáde get away ló fẹ́ pè mí ó máa pè mí ní dájú mi mo fẹ́ rí yín o mo fẹ́ kátẹ́ o èdè àpọ́nlé good morning daddy káàárọ̀ daddy o ọmọ mo lè kí mi ní káàárọ̀ ẹ̀jí ìrè ló máa kí mi èdè àpọ́nlé ni ìgbà ẹni á tún wọlé sí wa lára tí ara fẹ́ wá kọ́ sí i pẹ̀lẹ́pẹ̀lẹ́ kẹ́ni a fi ń pàmùkúkú pẹ̀lẹ́ torí Yorùbá nẹ́tò kí Ẹ̀gbá yìí kó tó kúrò lábẹ́ irú Ọ̀yọ́ empire ètò náà fi ṣe ìgbà yẹn ló bí ní lùsàbídé tó ní òun máa ṣe àró ṣáìpẹ́ ètò ní àró yẹn ló fi wọlé ọpẹ àró tòun òun máa fi gba Yorùbá lẹ̀ lọ́wọ́ Ọ̀yọ́ empire òyàwó ètò ní gbogbo ìlànà Yorùbá ní adé ìlànà Ifá la máa ń tẹ̀lé nílẹ̀ Yorùbá ẹ̀wù tí ó sọ nípa Ẹ̀gbá ó ní ó dé ẹ̀yìn ọba kẹwàá Ifá ló sọ bẹ́ẹ̀ kí ìlú Ẹ̀gbá tó má dọ̀tun bẹ́ẹ̀ ni ikú tó rẹwà ẹ̀yìn ọba kẹwàá Ifá ló sọ bẹ́ẹ̀ tipẹ́tipẹ́ nígbà tó ń dálọ́ Ẹ̀gbá lẹ̀ ọba kẹwàá ní bàbá wa dídọ̀tun àrùn gbadébọ̀ yìí o ọmọkèrè wù jígí mo sọ fún ọ bẹ́ẹ̀ lánàá ọmọ ìṣẹ̀kẹ̀rẹ̀ ọmọ olùkẹ̀rẹ̀ ni wọ́n dùn ó ní ó dìgbà tí àwọn ọ̀dọ́ tí wọ́n bá gba ìṣẹ̀ṣe tí wọ́n dẹ̀ wà nílànà Ifá òun ní Ifá máa ga ẹ wá wo èmi ọ̀dọ́ báyìí kò jẹ́ Olúwo Ifá Ìgbàrí o ìgbà tí mo dé ọdún kẹrin tí mo jẹ́ Olúwo Ifá Ìgbàrí ẹ wo gbàtà tí mo pè pé kí wọ́n fún wa ní ọlùdé bẹ́ẹ̀ ni pé bisikíìtì àti ibi kìnìún òun la fi gbà lọ́wọ́ ọmọ Badàpàdé gómìnà wa ó wá ran gbogbo stéètì Yorùbá tó kù yàtọ̀ sí Èkìtì àti Ìlọrin tó kù yẹn nígbà tí gbà wọ́n láyè tí wọ́n ti ń wé kínní
tó ti ń wé láwà níbẹ̀ tó ní ẹ̀mí àná ń jẹ ń bẹ̀ nígbà tí ìjọba wà tó pín wa nísìnyí tá a máa pé ilẹ̀ Yorùbá mélòó ló wà ó yá máa bá mi kà á ní ìpínlẹ̀ Èkó ilẹ̀ Yorùbá ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ilẹ̀ Yorùbá ní ìpínlẹ̀ Ọ̀ṣun ilẹ̀ Yorùbá ní ìpínlẹ̀ Ògùn ilẹ̀ Yorùbá ní Èkìtì ìpínlẹ̀ Èkìtì ilẹ̀ Yorùbá ní Oǹdó ilẹ̀ Yorùbá ní ṣọ́ọ̀kì nǹkan lọ́rí mọ́ wọ́n sì kàdọ́ lápilẹ̀ Yorùbá ní. bó ti yẹ pé nínú òwe nọ́ọ̀tì àríwá ni wọ́n pín sí. Ọlọ́run má jẹ́ ilẹ̀ Yorùbá náà pín sí nínú wọn ìjọba. ilẹ̀ Yorùbá ni. wọ́n pín sí ọ̀dọ̀ wa náà pín wọn sí. Kogi pàpà Yorùbá ní Kogi state tó rán láṣà àti ṣe ṣùgbọ́n gbà tí gbà wọn láyè la fẹ́ ṣe ṣùgbọ́n mo èmi nígbàgbọ́ o wípé ó bá pẹ́ tó bá yá òtítọ́ máa fojú wọn torí àwọn náà ti ń gbọ́n ọmọ wa ti ń wálé ọmọ wa tó ṣàkú lọ wọ́n ti ń wálé wọ́n ti ń ṣòtútọ́ mo dẹ̀ fẹ́ wá bí àwọn ẹlẹ́sìn ìṣẹ̀ṣe kí a fi òótọ́ bọ́ ọmọ wa tí wọ́n fẹ́ gba ẹ̀sìn wa gbọ́ ká fòótọ́ bá wọn lò kí àwọn tí wọn kàn ń gá èèyàn tí wọn kẹ́kọ̀ọ́ nípa ìmọ̀ ìjìnlẹ̀ nínú ẹ̀sìn ìbílẹ̀ kí wọ́n má pera wọn lẹ́sìn ìbílẹ̀ o wọ́n sì ṣòwò kan lẹ́kọ̀ọ́ ó wọ jàlábíà ó ṣe kínní ó ti wá mú àjàdà ní onóhun yèyé Ọ̀ṣun jàlámíà tó jẹ́ pé ọpọlọ lágége wọ́n mú jàbù wọ́n ṣí lórí ó ṣe bẹ́ẹ̀ lẹ́hà bẹ́ẹ̀ ni mi ò gbọ̀rú ẹ̀rí o wọ́n ṣí mọ́ lórí ó ní Ọ̀ṣun ló ní kó má ṣe bẹ́ẹ̀ ìjẹ́ àwa lẹ́sìn àṣẹmáyé yìí ṣá a lè wé láwà nínú wọ́n ti ń ọpọlọ kó sọ́mọ wa lórí ọmọ mi kan kọ́fá wọ́n á pè mí dáadé mi kọ̀fá mọ́ mo ní kí ló dé òfẹ́ kọ́ ní àwọn máa ṣìnà èmi kò mí ó torí ó ní ìdí tó fẹ́ fi kọ́fá kò ṣe pé mo ní kó kọ́fá lọ́rùn yàn ó dùfá tó bí ẹ òun ni tó bá ti kọ́fá nǹkan ni mo bí ẹ àfi kókọ́ mo dẹ̀ pè ya ẹ bọ́mọ rẹ sọ̀rọ̀ o nítorí ọ̀rọ̀ tí fábá sọ̀rọ̀ àbá ń tẹ̀lé kò ṣe pé à ń dédé rorí sọ̀rọ̀ ètò ní ọ̀rọ̀ Ifá a máa bẹ̀ wọ́n jọba wa kí wọ́n fún wa láyè a ò sọ pé kò sí Ọlọ́run elédùn tó máa rè òun la ṣẹ̀dá adáni amọ́ni àṣẹ òun ni mo gbọ́ nǹkan àdẹ̀sọ́pọ̀ lọ́hún pé méjì bolíkálùkù ṣe ń pè é ló yàtọ̀ ọ̀tọ̀ agbàpọ̀ lọ́hún wa. pẹ̀lú àwọn ìṣẹ̀lẹ̀ tó wá ń ṣẹlẹ̀ sí àwọn tó jẹ́ olùjọ́sìn tó jẹ́ oníṣẹ̀ṣe àtàwọn tó nífẹ̀ẹ́ sí nílùú Ìlọrin báyìí ó ti ṣẹlẹ̀ sí ta lọ́lọ́hún yèyé Ọ̀ṣun náà wà láhàámọ́ wọ́n fi yèyé Ọ̀ṣun náà sí àhámọ́. ká gbà wípé ìyá Ọ̀ṣun ó wà nípínlẹ̀ Ìlọrin ṣé táǹtọ́ lọ́hùn ṣé Ìlọrin ló wà. ta lọ́lọ́hún yìí ṣe ará Ìlọrin bẹ́ẹ̀. Ìbàdàn ló wà ṣé ẹni bá ṣẹ̀ ní Ìbàdàn ṣé Ìlọrin lọ́mọ gbé lọ wọ́n lọ dájọ́ ẹ̀ òjòjú bọ́ ìjọba wa ni kí ọba ṣe nísìnyí nígbà sọ̀rọ̀ Timothy ṣẹlẹ̀ tó fẹ́ gbé lọ sí Àbújá ṣọ́wọ́n tẹ́ padà sọ́ṣun ṣé Ìlọrin ló ti sọ̀rọ̀ àti wípé ohun tó ṣe yẹn ọ̀nà oṣù Kùránì ọ̀nà oṣù dè wọ́n ṣọ́wọ́n kò sun eégún wọn ò ṣùgbọ́n kó ṣọ́wọ́n ọ̀hún dáfánù rì tọ́ ní kò sí oúnjẹ fáì kúrọ́ ni wọ́n ní freedom of speech ó wà nílẹ̀ ṣọ́jú mo fẹ́ bẹ̀ àwọn tí wọ́n pèrè àwọn ní agbófinró wa bí bàbá wa Fẹ́mi Fálànà kó bá wà nídìí gbogbo ẹ̀kọ́ lówó kó bá wà nídìí kó jàfẹ́tọ̀ wa bó ṣe wà yìí wọ́n lè máa mẹ̀tọ́ mi kíkọ́ máa rìn kó lè máa fi yà jẹ mí lórí ẹ̀tọ́ mi ṣùgbọ́n ẹ̀wọ̀n tó lọ kọ́ ẹ̀kọ́ nípa ìmọ̀ àti ẹ̀tọ́ yẹn wọ́n gbọ́ bá wa sọ ó ṣà ń sọ ti àwọn Emefiele tó jẹ́ pọ́n kówó jẹ ó ń sọ ti àwọn tó kù pé ó ti yẹ kán ṣí wọn lẹ̀ o ẹ lè gbé lọ ilé ẹjọ́ o kò tẹ́ ṣí lẹ̀ nísìnyí èèyàn ṣẹ́ nìbàdàn ẹ wá gbé ńlọrin
àìpẹ́ yìí ní ìkọ́sí sun eégún náà wà fà yẹn torí kò sí ń jóró gbogbo wọn kẹrẹ lọ́n lọ sí ọjà lọ́n lórí eku lọ́n ó ti wà lọ́rin ọjọ́ orí eku orí ẹja. ọ̀pọ̀ àwọn àáfàá tá à ń sọ. bẹ́ẹ̀ ló ṣe rí kọ́sítọ́mà àáfàá tí mo ní lọ́rin ọ̀ṣọ́gójì ọ̀ṣẹ́ 40 kọ́sítọ́mà àáfàá gidi onímọ̀sán káàkiri àgbáláyé yìí tí mo tọ́ wá tẹ̀fà lọ́dọ̀ tèmi. àwọn àáfàá náà máa wá tẹ̀. wọ́n wá tẹ̀fà bára ṣe ń tọ́ra wa jẹ báyìí ṣé Ọlọ́run ṣe é gbèjà ni ṣáà lè gbèjà Ọlọ́run ni. lára àwọn tí ń tẹ fáì náà ni wọ́n tún máa pẹ́. àwọn náà ló ti pé kùn tá à ń ṣe kò dáa o pé kùrọ̀ nífà o àwọn náà ni o kúkúrú ní kúkúrú lọ́sàn gbọ̀rọ̀gbọ̀ lóru o gbọ̀ngbọ̀ lọ́sàn kúkúrú lóru ẹ̀mẹ́ka ìjà ẹ̀sìn ń fẹ́ kí bàbá wa Ahmed Tinubu tó jẹ́ olórí orílẹ̀-èdè wa wọ́n tètè dá sí ọ̀rọ̀ yẹn pátápátá ẹ̀rí pé ńgbà tá Adeleke tó dá sọ̀rọ̀ Ọ̀ṣun ẹ̀rí pọ̀rọ̀ ọ̀rọ̀ ìjábùsí Gàmbàrí ọ́fíjọba ìpínlẹ̀ Rashidi yìí kò mọ ohun tó ń ṣe ẹ̀rí pé ó ṣe ń jọ̀rọ̀ ẹ̀ lànà kíjẹta. ní Olúwo tilẹ̀ wò. bẹ́ẹ̀ ni oníwo ìwo lòun jẹ́ kò ṣe oníwo olíwo lórí torí ọ̀rọ̀ tó máa ń sọ̀rọ̀ kò tó ní lákàyè ṣùgbọ́n Ifá tẹ̀mí bá dáfá ni máa ń sọ̀rọ̀ ṣé kí n ṣe ètò yìí ṣé kí n sọ̀rọ̀ báyìí torí bá kí n mú ọ̀ṣì náà ẹ wá gbọ́ ohun tó sọ wọ́n fi kí oníṣẹ̀ṣe àkọ́dé eégún tó ń ṣe ní kíní nígbà tí wọ́n bẹ̀ sí dá lóhùn tán tó yẹ kí ìyàn lásán kó má sọ̀rọ̀ sọ́ba ọba alápọ̀nlé ẹni yìí ẹni ẹ̀yẹ lọ́ba ọba kò ń jẹun lóde kì í jó lóde òun ń jó pàṣọ ó ń jẹun lóde sọ́ba nìyẹn sọ́ba tó jẹ́ ọba aládé nìyẹn àdúrà wa gbà. kí wàá ní nǹkan tí àwọn oníṣẹ̀ṣe ti ń ṣe torí bí wọ́n ní àrùn tí ń ṣogójì ní í ṣe ọdún ẹ̀yin àgbàlẹ̀ wí bẹ́ẹ̀ o pé ní tí bá ń ṣe abọ́yadé gbogbo ọlọ́yà ní í ṣe ojú tọ̀rẹ́ mi ojú òtì mi wọ́n ní ìgbésẹ̀ wo ni. àti ní ìgbìmọ̀ àwọn International Council for Ifá Religion ti nìde báwọn ṣe ní kánà àwọn ọmọ kìrìsìtẹ́nì yẹn tọ́wọ́ mùsùlùmí náà ní kíní wọn àná ti ní kíní yẹn adé ti nìde ó ti yín tí mímí á dùn torí ọdún ṣẹ̀ṣẹ̀ tá à ń ṣe ló yẹ kó rí bẹ́ẹ̀ wọ́n dìde wọ́ sí wa pé bàbá ti bẹ̀rẹ̀ ọdún ṣẹ̀ṣẹ̀ yẹn a ò ní ráyè wọ́n ṣe gbé ohun ṣọ́ọ̀ṣẹ̀ yẹn ṣùgbọ́n náà máa rí ètò àti gbégbèsè àti bí wọ́n ṣe pé àwọn amòfin wa tí wọ́n dẹ̀ ti ń nìde ẹ̀kọ́ dẹ̀ ti ń nìde náà tó jẹ́ yíbò tó jẹ́ amòfin ajàfẹ́tọ́mìnìyàn ni ó ti yẹ yín kò ń ṣe Yorùbá kò síbi tí wọ́n ń ṣe ṣẹ̀ṣẹ̀ wọn náà mọ̀ ń ṣe kò sẹ́ni tí ṣẹ̀ṣẹ̀ Yorùbá ń lé ẹ̀ ṣùgbọ́n ìmọ̀tara ẹni nìkan pásítọ̀ kan sọ̀rọ̀ kan ní orí íńtánẹ́ẹ̀tì lé ní inú mi dẹ̀ dùn ó ti yẹ yín ọ̀nà pé Islam ní èdè ẹ̀sìn àlàáfíà kan nìyẹn ẹni èèyàn sọ̀rọ̀ sí ànábì ẹ̀dẹ̀mú ẹ̀ pa ẹ̀sùn ẹ̀gẹ́ Ọlọ́run wa sọ pé inú òfin mẹ́wàá òun ìwọ kò gbọdọ̀ pààyàn Ọlọ́run dẹ̀ ní kẹ́bà ń pààyàn ẹ̀dẹ̀ pààyàn yẹn ẹ̀dẹ̀ pẹ́ ń sí Ọlọ́run ẹ̀ ń gbèjà Ọlọ́run ṣé máa rọrùn wọ̀ èèyàn ń sọ̀rọ̀ ẹ fìyà jẹ ẹ tìmọ́lé ẹ ti wá ń ṣú ẹ wọ́n ti ní kó lọ 50 ọjọ́ ní tìmọ́lé kìíní kan kẹ́ bá wo gbogbo àwọn tí wọ́n ń dájọ́ àtàwọn tí wọ́n tìmọ́lé yìí ẹlẹ́sìn ìsìlámù yìí ni ẹlẹ́sìn àmọ́ nǹkan tí wọ́n ń ṣe torí tí a máa ń tẹ́ ń ṣe ọmọ yìí ẹ̀sìn yìí ló ti ṣe tẹ́lẹ̀ bàbá ẹ̀ alájí ni ìyá ẹ̀ alájá ni ta lọ́lọ́run yóò bá nídìí obìnrin kì í jẹ́ kúmọ́lú èèyàn kò lè rí òtítọ́ nbìkan kó sàpadà mẹ́ àfọláta kùlù náà ní làkàyè ni èdè yìí ni mo ti sọ ẹ fi làkàyè gbé ọmọ ìtìrá ṣìírí kan ni o ẹ pé kí ló fẹ́ kí ni ká ṣe fún ẹ wo Àgbàlá Gabriel ó mú èèyàn mùsùlùmí náà pé ọmọ ènìyàn ó ń tajà ara ẹ gbogbo nǹkan ẹ ò dá ó dẹ̀ mú owó ẹ̀ fún oṣù ẹ̀ tó bá gbádùn tán ẹ̀sìn olómàsìn ó ń bọ̀ ní ṣọ́ọ̀ṣì ni tí wọ́n lè ní ṣọ́ọ̀ṣì pẹ̀jù wọn lọ ẹ̀yìn múyàn ní tìyàn mọ́lé ṣé minus man lẹ́ ní ẹni +1 tó bá jẹ́ pé ṣe lẹ́ pè mọ́ra kẹ́ẹ̀fì yìí tó bá yé kẹ́ẹ̀fì yé ó lè padà tí ṣẹ̀sìn ṣùgbọ́n gbẹ láti mọ́lé sí tẹ̀fẹ́ràn lẹ́wọ̀n yìí ṣó máa jọmọ ṣẹ̀sìn ọmọ ẹ̀sìn kò lè jẹ bẹ́ẹ̀ àwọn ọ̀ràn àwọn ẹbí ìta lọ́hùn náà tó bá náà wọ́n ń ṣe ẹ̀sìn kínní nífẹ̀ẹ́ pè ní Islam mọ́ ẹ̀sìn ọlọ́kàtàkìtì ẹ̀sìn
tó ń pèrè àwọn ní ìsìlámù yẹn ká náà ṣe ni orí wọn ti dàrú tọ́ba ṣe wọ́n mú ọmọ yín ṣe wọ́n nítorí kò níṣẹ́ ló ṣe ń ṣe orí kiri ẹ̀ nítalẹ̀ kí ló tẹ̀ bá wáṣẹ́ kẹ́ ẹ dá lókòwò kẹ́ ẹ palẹ́nu mọ́ pẹ̀lú owó ẹ wá mú ẹ sọ sẹ́wọ̀n àdúrà wa gbà ó ní bí ọ̀nà bí ṣe gbẹ̀sẹ̀ lẹ kó tó rí èrò lẹ́yìn ṣé bó ṣe gbé lẹ́yìn ṣé bá ọ̀nà bí ṣe jagun ẹsẹ̀ nìyẹn ó ní bó ṣe gba Mẹ́kà ó ní bó ṣe gba Mọ̀dínà ṣe bẹ́ẹ̀ sẹ́ àbẹ̀láyè náà sì ní Mẹ́kà àti Mọ̀dínà Kàábà yín wà mọ̀ṣí tó wà mẹ́ ẹ gbàgbé Kàábà mọ̀ṣí tó wà mẹ́ wọ́n ń ṣí fún wọn kan ó lè fẹsẹ̀ ẹsẹ̀ lásán ó lè fi ní Mẹ́kà kó bọ́ bàtà lẹ̀ a máa gbóná mẹ́ lẹ́sẹ̀ ni bọ̀tí ilẹ̀ tiwa káàró jire ń bí òòrùn mú o òòrùn kò mú o à ń fẹsẹ̀ ni ẹ̀dẹ̀ lọ́rọ́ wà ń bẹ́ẹ̀ mo ní kò sọ lọ́hùn àdúrà wa gbà ẹ kì í sọ̀rọ̀ ju o. níbi tí ọ̀rọ̀ wa dé dúró báyìí ẹ̀yin oníṣẹ̀ṣe èèyàn máa ń kọ́gbọ́n látara èèyàn kí làwọn nǹkan kan tí ẹ̀yin oníṣẹ̀ṣe máa ń ṣe tẹ́ fi ń fààyè tẹ́yin fi lè sọ pé ẹ̀sìn àlàáfíà lẹ̀sìn ìṣẹ̀ṣe tẹ́ fi máa ń fààyè gba ẹ̀wọ̀n ẹlẹ́sìn míì bóyá nù oníṣẹ́sìn tó jẹ́ pé àwọn ẹlẹ́sìn míì náà lè ọgbọ́n lára ẹ̀. oníṣẹ́sìn oníṣẹ́lẹ́yà gbàrà tí àwọn bá ń ṣọdún bí a ń ṣọdún eégún tàbí à ń ṣe ọdún ọmọlú à ń lu bẹ̀m̀bẹ̀ wọ́n ń kírun ní mọ́sálásí o wọ́n kírun mọ́sálásí o tí a bá ti mọ́sálásí lọ́kàn báyìí a máa pàlù ní. bẹ́ẹ̀ bá ń lùlù bọ̀ tẹ̀ ń ṣe ọdún tàbí ń ṣòro. mùsùlùmí tó bá wà ní ẹ béèrè lọ́wọ́ a máa pàlù. tẹ bá ti ń wo mọ́sálásí lọ́ọ̀kan. wọ́n kírun o. èèyàn wà níbẹ̀ o kò sí èèyàn níbẹ̀ o. èèyàn wà bẹ́ẹ̀ yàn síbẹ̀ ṣáàfẹ́ làáfíà fún ọ. ẹ pa ìdí. àpàlù ó dìgbà tá a bá kọ́ ilé mẹ́wàá láti máa tún lu wa. ẹ kọjá ilé mẹ́wàá lẹ́yìn mọ́sálásí. ẹ béèrè tó bá jẹ́ ṣọ́ọ̀ṣì náà bàṣẹ máa wí nìyẹn a ní pariwo àmọ́ lọ́wọ́ rọ́wọ́ ṣáà fẹ̀sì àfi àyè gbàlàfíà. ẹ máa fọwọ́ fún wọn. ó dé ní lánàá yìí gbogbo ẹlẹ́sìn méjì tó kú láti àdúrà fún un níwájú kábíyèsí aláké orí ẹgbàá kíkú má pè nígbàgbọ́ o káàrùn má ṣe oníṣẹ̀ṣe o kí nǹkan má ṣe àwọn mùsùlùmí o kẹ́sìn wọn kó máa ga kẹ́sìn ìṣẹ̀ṣe náà kó máa ga èèyàn má sọ pé kí ọlọ́run pàánù àdẹ́bọ̀ rẹ kò yẹ yín àwọn ní ẹ̀sìn wọn kò yé àwa ẹ̀sìn tí wàá yé wa ẹ̀rí àwọn ní eégún jàgídíjàgan mo ní àwakọ́ àwọn náà lọ lo ọmọ wọn ọmọ kéwù wọn wípé kí ẹ lọ dábẹ̀rù ṣé bá ṣe ìṣẹ̀ṣe dé lànà tá a náwó tá a nọ́ra tá a jó apá màálù apelére à ń jẹun à ń yọ à ń jó kò sí jà òyà kí ni wàá ní kí ni à ń work it out get àwọn náà lọ máa ń dọ́gbọ́ pé ẹ lọ bá bẹ jẹ kọ́ ni wọ́n ń ṣe nǹkan tí kò dáa ọjà ní Ọ̀ṣun state rí ọjà ní ìgbà tí wọ́n ń ṣe ọdún erinlẹ̀ ìgbọ́n máa wádìí kò ṣe ọmọ ta tó wá bẹ̀ kì í ṣe lẹ́yìn lẹ̀ ṣáàṣìrí tú pípé lágbájá báyìí ló rọrùn pé kóun lè da ọdún erinlẹ̀ Ẹ̀gbárú bóyá àjọ wa gbà àwọn fàlàfíà o àwọn ni wọ́n ń ṣe ẹ̀sìn agídí ẹ̀sìn mọ́là ọ̀nà gbé wá ọ̀dọ̀ wa. wọ́n máa tọ́ka pé àwọn tí wọ́n jẹ́ àáfàá àtàwọn pásítọ̀ wọ́n máa ń sá kúbẹ́kúbẹ́ wá sí ọ̀dọ̀ ẹ̀yin oníṣẹ̀ṣe ṣé ẹ̀yin oníṣẹ̀ṣe náà kì í wágbára lọ sọ́dọ̀ àwọn aláàfáà àtàwọn wòlíì wọ̀nyí ni. èmi ò rágbára tí wọ́n ní torí mi gbèdé wọn agbára òun náà ní ìtọ́ni jẹ́ ó dáa tó bá sọ̀mọ́ ní muftau kí ni tó mọ̀ muftau kọ́kọ́rọ́ àwa tọ̀jẹ̀ pé orúkọ ọmọ ẹ dá muftau kọ́kọ́rọ́ àlùjọ náà ṣé ọlọ́run fún ọ kọ́kọ́rọ́ àlùjọ náà yẹn kí ni tó mọ̀ wòsílà àga àwa tọ̀yàn jẹ orúkọ ọmọ yẹn máa jẹ́ wòsílà àga ọlọ́run ṣọlọ́run jókòó ṣé pé tọ̀jẹ̀ ni ohun tí ò ní túmọ̀ ohun tí kò yé wọn òun ni wọ́n ń kọ́ àwọn èèyàn ìgbà nǹkan sódì òun ni ìgbà nǹkan sódì kò sí ẹni tó lọ́hùn ò lè dá lóhùn kò síbi tó sọ lọ́hùn o kò síbi tó sọ lọ́hùn.
better logistics iṣẹ́ wọn dára wọ́n ta sánsán wọn kárí ayé. MDT Clearing Freight and Logistics bá a ṣe kárí ayé bẹ́ẹ̀ ni òye iṣẹ́ yé wa. Cargo services wá dúró tán láti Nàìjíríà. A ó bá yín gbé nǹkan ránṣẹ́ sí àwọn èèyàn yín ní Europe, UK, US, Canada, Asia lọ bẹ́ẹ̀. Gààrí, epo pupa, ẹ̀gúsí, ẹja gbígbẹ, ìgbín, irú, àpọ̀n, aṣọ, ìlẹ̀kẹ̀, àwọn ìwé tó ṣe pàtàkì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Kò tán síbẹ̀. MDT Clearing Services lékè téńté. Àṣẹ tó ń tẹjọba tá a gbà. Ó mú àwọn èèyàn yàn wá láàyò láti port. Ọwọ́ kan ni MDT á clear kọ̀ńténà yín jáde fún yín. Bó ṣe kọ̀ńténà tó kún fún káà lóríṣiríṣi tàbí ohun mìíràn. Àwọn òṣìṣẹ́ wa kọ̀ lálá. Professionalism wa kò lẹ́gbẹ́. MDT doorstep delivery service náà ò gbẹ́yìn. Níbikíbi lágbàáyé, àá wá gbé ọjà yín fún yín lẹ́nu ọ̀nà yín. MDT tún bá ní rajà. Product sourcing. Ìyẹn ni pé àá ràn yín lọ́wọ́ láti ra ohun tí ẹ fẹ́. Àá sì fi ránṣẹ́ sí yín ní kánmọ́ kóbó. Ní MDT Clearing Freight and Logistics. Akájú ẹ̀, àtò, àlétò. Iṣẹ́ wa yàn, ó yanjú lówó péréte. Ẹ máa bọ̀ lólulẹ̀ iṣẹ́ MDT ní nọ́mbà 22 Latif Salami Street, Ajao Estate, Ikeja, Lagos. A sì tún ní ẹ̀ka káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ bá wa sọ̀rọ̀ 0818-231-1480 àti 0912-907-4004. Bákan náà, ilé-iṣẹ́ MDT lókè òkun wà ní Toronto, Canada. Please call +1647-289-5364. Website www.mdtfreights.com. MDT Clearing, Freight and Logistics. Assure delivery. Mo fẹ́ bẹ̀ àwọn ọba wa nítorí pé ńgbà tí a fẹ́ jọba ẹ̀yin bíi mẹ́rin márùn mẹ́fà méje mẹ́jọ mẹ́sàn mẹ́wàá ẹ má dùn fúnpọ̀ kan ṣo fún tọba o ẹ fẹ́ jẹ́ tí a máa jẹ́ wọ́n máa ṣètùtù fún yín ìgbà tí a máa lò bí ọdún mẹ́ta mẹ́rin márùn lórí ipò yẹn ẹ má ní Jésù lẹ́dẹ̀gbà ẹ mùsùlùmí rẹ yín ẹ gbà kí ẹ gbé tutù ilẹ̀kẹ̀ yìí ṣáànà bí lu lẹ̀kẹ̀ ní àbí Jésù lu lẹ̀kẹ̀ ṣé Jésù dádé ògo dádé ẹ̀gùn ó ti yín ṣé Jésù ṣó lórúkẹ rẹ̀ wọn mi làbára gbọmọ ìgò lónìí tòrọ mi lànà jọba ilé Adó ó jọba ilé ẹ̀wí Àkìtì ó ti yín gbẹ bá jọba tán ẹ̀yìn ò fẹsẹ̀ ṣe wọ́n ti fẹ́ gbé kíní ẹ̀ wọlé Ifẹ̀ o ọpẹ́lọpẹ́ ọba wa Adéyẹyẹ o òun ni kò gbà fún wọn torí nílé Ifẹ̀ ìjọ kan ṣo lọ ní odidi ọdún náà kì í fi ń ṣe tutù ojoojúmọ́ lè tutù tó dẹ̀ túbà tó ń túṣẹ́ fún wọn sọ wọn fẹ́ bẹ̀ wọ́n bá yẹn tẹ́ bá mọ̀ wípé ẹ ò lè bá wọn ṣe ẹ̀sìn àbáláyé ẹ má wulẹ̀ tẹ̀lé sọ́ba mọ́ ẹ máa la bá wọn kẹ máa jẹ́ bàbá àdínì balógun àdínì yẹn ń jẹ ẹyọ balógun àdínì àgbákẹ́ àdínì oyè ìbílẹ̀ ètí máa jẹ́ àríbágbúwá àdínì ní o gbọ́ rí abẹ́sà àdínì ọ̀kọ́lọ́mọ àdínì oyè olóògbò níní o ẹ̀dẹ̀ wà ń jẹ́ ṣé ẹ rí kí àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ kí wọ́n jẹ sífùmọ́mù elérinlẹ̀ rí ṣé ẹ gbọ́ rí àbíládà ní elérinlẹ̀ ṣé ẹ gbọ́ rí ẹ máa mú tiyín ti wá ẹ ti máa mú tiyín ẹ ti fẹ́ lé wa lórí ẹ̀tọ́ wa mo fẹ́ bẹ̀ wọn lọ́balọ́ba yẹn náà kọ́ níde torí ìjà yìí kò ń ṣe ìjà ẹnìkan àgbáríjọjà òun nítorí abẹ́ ti bí ti ràn ó ní ẹni tí ó ń dùn mọ́ mo dẹ̀ fẹ́ bẹjọba wa náà nímítẹ̀ dùn nípìnlẹ̀ Ògùn ọmọọba Dàpọ̀ Abíọ́dún gbogbo oníṣẹ̀ṣe ló fẹ́ràn gbàdúrà fún alára náà gbàdúrà fún ti bẹ́ẹ̀ ni tèkó Sanwó Ìkòyí Sanwó-Olú bẹ́ẹ̀ ni ti Ọ̀yọ́ ó fún wọn lọ́lùdé Mákindé fún wọn lọ́lùdé ṣé mùsùlùmí ló ní Mákindé àbí kìrìsìtẹ́nì ló ṣe Mákindé Ifá ló ń sọ torí ìtàn tó rọ mọ́ wà ó ti yín Mákindé ìran akínìran wọn ó ti yín ó dẹ̀ ń wo akin náà wọ́n fẹ́ bẹ̀ wọ́n kí wọ́n máa kọ́ lo òfin tí ó dálẹ̀ Nàìjíríà lẹ̀ pé ẹ̀sìn kò fàjà kó ní kálukú kó ṣe ẹ̀sìn tó bá wù ú ẹ̀sìn bàbá ò gbọ́mọ́lá ẹ̀sìn ọmọ ò gbé bàbá là kó ní kálukú kó ṣe ẹ̀sìn tó bá wù ú tọ́mọ bá ti pẹ́ ọmọ ọdún 18 ẹni ó ní freedom of movement ó lè dé tọ́kọ́ ní ìfábà ìlú òun ó lè délé ó lè sọ pé Christian lòun òun ó lè ní pé mùsùlùmí ẹ lòun òun èwo ní àbọ̀rọ̀ ṣe kí ni ẹ ò tọ́ yín tẹ́yìn ò bá tọ́ wá sí òun náà
ẹ̀yin lẹ sọ pé tí ìjọba sun Kùránì kò lè lóṣù mẹ́ta á kú ó dẹ̀ dánwò ẹ̀yin náà ẹ ti sun ẹ̀kú eégún ẹ ti sun ẹ̀kú gunukó ẹ̀yin náà rí wọn rí bẹ́ẹ̀ ẹ ṣe gbà pé wájọ́ lọ́hún tó tọ́lẹ̀ ń sìn ẹ ṣe fílẹ̀ kọ́ lọ́hún dájọ́ fún tẹ̀yìn wá fi dájọ́ ọwọ́ tí ń jẹ́ bẹ́ẹ̀ bọ̀ wá àwọn ìjọba kan ṣí táńtọ́ lọ́hún lẹ̀ o kan ṣí tó bá jẹ́ pé orí ìjọba ológun òun ló máa ń múyàn pé a ní gbọ́dọ̀ sọ̀rọ̀ ọ ní ọba kì í má kọrin ni mo gbọ́ gbàtọ́ ọ náà ṣàṣọ tiwọn tó ń bú wa pé igi là ń bọ èṣù là ń bọ ọ̀pẹ là ń bọ wọn ń pè èṣù ọlá ìlú tiwa wọn ń pè ní ṣètánì adé ń wò wọn wọn ń sun eégún wọn ń sun orò kò sí wọn awúwo ṣe wọn ń ṣe ifá kò sí wọn ṣe ẹtí wá ẹni sọ̀rọ̀ tí ẹwà ní kọlọ tì mọ́lé ẹtí gbé lọ sí kóòtù tẹ́tí fún tí ìbá tó bá jẹ́ pé ìdájọ́ òdodo wà ṣé ìdájọ́ òdodo nìyẹn fẹ́ rọ̀ wọn ìjọba wa kí wọ́n ṣe bọ́ ṣe ń ṣe lu ìbò tó fi ń túbà túṣẹ́ torí ìdájọ́ òdodo náà dá ń bẹ̀ ibi kò yàtọ̀ bá ṣe bẹ́ẹ̀ rí labọ́mọ́ kò sí bó ṣe lè jẹ́ láyé yìí tó bá ti mú ẹ wọ́n á dájọ́ fún ẹ ṣùgbọ́n tí ilẹ̀ ti wá ń bí ẹni ò nẹni lẹ́yìn tó bá rojọ́ àárẹ̀ ẹ̀bí náà máa dá nínú ọ̀rọ̀ wa kò sí ìdájọ́ òdodo tálíkà nìkan náà ṣòfin fún wọn ṣe fún wọn olówó òun ọ̀rọ̀ mùsùlùmí kọ́ dẹ̀ ní ẹni ẹ má sọ ẹ̀sìn ẹ má sọ orílẹ̀-èdè wa di ẹ̀sìn ẹlẹ́sìn kan ṣo ó ti yé yín àdúrà wa gbà. ó dà nígbà tá a bá yí wá ka ọdún 5, 10, 50 ọdún sásìkò yìí pẹ̀lú ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ lemọ́lemọ́ nílùú Ìlọrin ipò wo lẹ rò pé ìṣẹ̀ṣe á wà. kò lè rí bẹ́ẹ̀ náà ànídúró wo kò lè rí bẹ́ẹ̀ àwọn sọ fún yín atọ́kù kò lè rí bẹ́ẹ̀ eré kẹ́ tí mọ̀ pé kó jẹ́ bẹ́ẹ̀ pé ṣe ni ẹ. pèsè sí ò lè parun lẹ́sọ̀. parun láíláí mọ́ láyé yìí mo rò pé ìranà ní ìpínlẹ̀ Ògùn bí lásán ní Abẹ́òkúta lásán kò lè parun láyé yìí àwọn tó ṣì wà ní òkè abọ́là is more than 5,000 èèyàn tó ṣì wà sí òkè abọ́là more than 5,000 bẹ́ẹ̀ ni Èkó bẹ́ẹ̀ ni Ọ̀yọ́ sọ́ni máa pa àwọn ẹ̀wọ̀n ẹ̀rún kò lè parun láíláí. kí lẹ rò tó fà á kí lẹ rò pé ó fà á tó fi jẹ́ pé àwọn gómìnà ń gbọ̀n bá fẹ́ di gómìnà sẹ́nítọ̀ ń wò bá fẹ́ di sẹ́nítọ̀ yóò wá sọ́dọ̀ ẹ̀yin oníṣẹ̀ṣe ẹ dákun ẹ ṣàánú òun kìíní yóò gbọdọ̀ bọ́mọ̀ lọ́wọ́ ṣùgbọ́n ńgbà tó bá wọlé tán kò ní í ṣe bí ẹni pé ó yàdọ̀ yín gbà tí ó ń pète pèrò àti dépò. ohun tèmi kọ́kọ́ rò ní wípé wọ́n rò bẹ́ẹ̀ ni pé ẹ̀sìn ìdọ̀tí lójú mi ọ̀hún ṣùgbọ́n àwa ẹlẹ́sìn ìbílẹ̀ náà ti fi nǹkan àti fi yí àwọn èèyàn wọ́n pe èèpà orò àwọn kì í wò ó àìwò gbogbo yẹn ti kú o ẹmú ìyá àbí mi gbogbo yẹn ti kú nídìí wa àwọn orúbẹ ní pé èdè ìjayà òun ní nígbà yé dúdú nísìnyí tí a bá máa múrò jáde níbi báyìí sìn mo gbọ́dọ̀ dé gbogbo ìletò sí ìletò lálẹ́ yìí ó máa múrò jáde o ilé mi nìkan mo fẹ́ mú jáde fún kò ṣàgbébọ̀ ẹ lè máa gbọ́hùn oró ẹni bá ń pẹ́ wọlé kó wọlé o ó dẹ̀yìn aago kan ságo kan àbọ̀ lóru ṣọ́ọ̀bù ẹni bá wọlé láago kan àbọ̀ ó ní tó náà wá kiri ni ó ti yé yín lóbìnrin o mọ́lẹ̀ ti ṣe níwọ̀nba dago 2 sí 2:30 ó ti tó máa ṣe wúre tó rọ àfihàn lẹ́nu bí lọ ni. àwọn Yorùbá náà nọ́gbọ́n wọn ní eégún tó bá ti jáde lọ́sàn-án gan ó ti kó láì wò ìlú tí lajú àti fìrú ẹ̀ náà kún gbogbo nǹkan táwọn máa ṣe ká ṣe ká bò ó kí gbogbo ẹ̀kọ́ lè súnmọ́ wa ta epo lẹ̀ ta yọ̀ lẹ̀ níwọ̀nba jẹ́ kó mọ́ kó márùn tó wá máa pẹ́ di ẹ fọ̀bẹ́ pa ṣé kó wà bí ó ṣe kó wà ṣòótọ́ pẹ̀lú ẹnu làkejì ẹ torí òótọ́ lọ́rùn mi là ṣe nígbà wáṣẹ òótọ́ kò sí ẹ̀sìn tó ní òótọ́ dọ́rùn mi là o mi ò rí gbogbo àwọn kan sọfẹ pátá lọmọ tó bá fún mi lówó láìsí wọn bẹ́ẹ̀ ẹ máa ṣe fídíò kọlù o ẹ jẹ́ ká ẹ má wo ohun tá à ń ṣe o àdàwò ikọ́ pè mí títí pé bàbá gbogbo ó tẹ̀pẹ́ lọ́mi kò pọ̀ bá lè ṣe rówó nígbà tí rí sílẹ̀ 5 ó ti tó
kádùn ẹ ṣá ti gbà torí mọ̀ pé kádùn ẹ bá gbà wà rántí mi bẹ́ẹ̀ lọ mo fẹ́ rọ àwa lẹ́sìn náà káà náà fi àpọ̀nlé àti òótọ́ ọ̀nú àti ìwà mímọ́ ìkónimọ́ra ìfẹ́ kí a fi kó àwọn èèyàn mọ́ra kó lè bá wa sin ẹ̀sìn wa torí ẹ̀sìn àsìnlá òun lẹ̀sìn Ifá. lórí ọ̀rọ̀ bí ẹ mẹ́nu ọ̀rọ̀ déhùn tó bá dọ̀rọ̀ wípé kéèyàn wá ojútùú sí ìṣòro ayé ẹni àwọn kìrìsìtẹ́nì wọ́n mọ̀ ní mírèkù wà o òkú ń jìde o ẹ̀yìn arọ́rìn o ẹ̀yìn afọ́jú ń ríran o àwọn èèyàn sì máa fẹ́ dà gìrìgì lọ bí tí wọ́n ó ti rí mírèkù ṣé nínú ìṣẹ̀ṣe náà ṣé mírèkù wà. dáadáa mo ní mo lọ Brazil ẹnìkan wà òyìnbó ni ó ń ṣiṣẹ́ ní Ìyọ̀yìn data center ó wá ń ṣe overnight kò nísinmi bí iṣan ọrùn ẹ̀ ṣe gan nìyẹn ọba ní kò tẹ̀fá n bá fi ògbè yọ̀nú mo fi bí nínú òyìnbó bẹ́ẹ̀ ni o ní Brazil o ní São Paulo n bá fi bí n bá kí fa. ẹ lọ sí ọmọ tí mo tẹ̀fá fún pọ̀ máa ń lọ bẹ́ẹ̀ n bá kí fa pé ẹnìkan wà o ara ẹ̀ kò péye o àrùn kan ń ṣe wọ́n máa ní òbí ẹ̀dìyẹ mẹ́rin a máa fi pèsè a máa fi nù lára a máa fi pèsè fún àwa ní àpẹ̀dìyẹ àfi bíṣu o ara ẹ̀ máa yá o wọ́n ní kìkì mo ní igi gbígbẹ́ òní tòtò ìbá ní tòtò ìbá tí wọ́pọ̀ lóko dáfọ́ mi là bàbá ń gbélé sukú rẹ mẹ́rin gbẹ̀ngbẹ̀lé kú dábì ohun adáfúkú tí ń ṣàkọ̀bí Elédùmarè ó ń fàrùn ló gbá ó sukú àlà ilé ní dé ẹni tí mo wí ó ná ọmọ ìyá méjì o ọmọ ìyá yẹn náà kò ní láárí òun lákọ̀bí o ṣùgbọ́n tí onítọ̀hún yẹn bá sọ ọmọ tó kú máa nídìí o. tó túmọ̀ sí pé kì í ṣe pé nìyẹn gan kì í ṣe pé ẹ ti rí tẹ́lẹ̀ yìí kì í ṣe pé wá bá yín. ìfà ìdọ́ mi ìmọ̀ rí èyí bo ní. Ifá ló kàn ṣàfihàn. lọ́ba ní wọ́n bá sọ ó yá ọmọ ọtí tutù yẹn àwọn àṣẹ tutù yẹn wọ́n wá pàpéjọ pé àwọn fẹ́ ṣe dùpẹ́ crusade. bíi crusade. àwọn ní kí n jókòó kí n tẹ́tẹ́ fún mi pé mo wá láti Áfíríkà ló máa ń pè ọ̀hún wọn pè Nàìjíríà pé mo wá láti Áfíríkà Nàìjíríà babaláwo wọn bá ní kí n ṣe bá ṣàdúrà fún ó ti ṣe tutù yẹn tán ìjọ kẹta tó ṣe tutù tán ni bá fún ní omi ẹ̀rọ bàbá ọrùn yẹn náà ó fún mi ní nǹkan wà ní fọ́tò mi nílé mi kejì wọ́n fún àwọn ẹbí ẹ̀ sọ mí dé èèyàn wọ́n fún mi ní nǹkan gan mírìkù ti wẹ̀ o torí ńgbà tí igun tí Jacob Elédùmarè tí ara ẹ̀ kò yá ṣé Elédùmarè bínú sọ sí òde sàlọ́ ayé yóò máa sọ dédé èṣù ọ̀hún mi là kẹ̀kọ́ sọ ọlọ́run mi là ọ̀hún mi là wà ń tọrọ owó a ní kó jẹ èsè yẹn àràgún wa ń yá díẹ̀díẹ̀ títí tó fi yá tó fi pé ó fò bàgẹ̀bàgẹ̀ ọ̀hún mi là ní òun fẹ́ la dúpẹ́ dọ́dọ̀ èṣù jọ́ karùn-ún kó gbàdúrà wọn kó bá òun gbọ́dọ̀ ọ̀rọ̀ òun dọ́dọ̀ Elédùmarè o wọn bá kó àdó mẹ́rin ọkọ̀ fún èṣù wọn ni kó mú kọ̀ṣó ń bẹ̀ tábà sọ bẹ́ẹ̀ àní gbogbo ní ẹni tó bá dáfẹ́ fún kó ní sùúrù pé gbogbo tó bá lè máa dẹ̀rọ̀ ó ṣe bẹ́ẹ̀ wọn ni kó mú àdó kan àwọn làmádó sùúrù wọn wá ní mo gbárí owó mo gbárí ọmọ mo gbá ta ìkú mo gbá ti sùúrù nígbà tí yọ dọ́nà ọmọ ní sùúrù ọ̀nà wà lọ́rùn mi là ó nù kò lè ṣe láìsí sùúrù ó pàṣẹ ọ̀rùn mi là owó ní sùúrù ó nù wà lọ́rùn mi là ó kò lè ṣe láìsí sùúrù àìkú ní ojúmọ́ àti òun ọmọ mẹ́rin náà ọjọ́ wálé ayé ọmọ mẹ́rin tàti dó tí ọ̀rùn mi là àfikún náà padà ń dó tì ìjọ mi là gba oríire mẹ́rin yẹn wọn ní mo gbárí owó mo gbárí ọmọ èmi gbárí owó mo gbárí ọmọ mo gbá ta ìkú mo gbá ti sùúrù o ẹnà bá dà fún ẹnì kan ara ẹ ò yá kan rúbọ fún ó dẹ̀ máa ran àwọn tó kù débi kọ́ máa fi ní lárí ó la àwọn ọmọ ìyá ẹ o ẹ̀mú wá bí àlàáfíà wa ọ̀gá dẹ́ni níbi iṣẹ́ yẹn so akíndá wa ń get it at work ẹ̀sìn àlàáfíà lẹ̀sìn ìṣẹ̀ṣe jẹ́jẹ́ òun là ń ṣe nǹkan wa a kì í jà a máa jẹun a máa fún ìṣàwá lóúnjẹ wọn gbárùn máa láti fún wọn láti jẹjẹ mo ti bẹ̀rẹ̀ ènìyàn tó fà lọ́lùdé àwọn èèyàn ti wá rẹpẹtẹ tí mo ti ṣàdàbọ̀ fún wọn tó ti jó tó ti lu tó ti mú ẹ̀hún nǹkan wọn ti dá nǹkan sáyà kí n àti níwájú mo fẹ́ rọ̀ wá gbogbo apáta a ò lè gbèjà ọlọ́run kò ṣeé gbèjà ẹni ta ní sọ pé òun lọ́lọ́run rí ṣùgbọ́n a gbàgbọ́ pọ́lọ́run wà torí à ń sùn à ń jí à ń bára wọn ṣe àṣepọ̀ ó ti inú mi lọ́gọ́lọ́gọ́ ń dọmọ àmọ́
Ọlọ́run wà àrípòjò ń rọ̀ àṣẹ ẹsẹ̀ ní ṣe táìpù bì kan ó lè máa rọ̀ ní bíbá ẹ̀sìn kó má di títì ṣáá ọba alára ni ẹ má gbèjà ìlú tó bẹ̀rẹ̀ tí ń tẹ̀jẹ̀ sílẹ̀ tó ti ń fi tó ti ń ẹ̀ṣẹ̀ tó ti ń ẹni tí kò ṣẹ̀ tó ti ń fìyà jẹ ìlú yẹn kì í rọgbọ́ ẹ má tẹ̀jẹ̀ ilẹ̀ ẹ̀ ń gbẹjọ́ lọ́hùn pé ẹnìkan bá nà bí ẹnìkan bú kínní ẹnìkan bú Jésù ẹnìkan bọ́ lọ́hùn ṣẹ́yìn ni ẹ̀yàn ọmọ sọmọ lọ́hùn ní ní ṣẹ́bí ọlọ́hùn ní ní gbogbo alájà ní bàbá gọ́ọ̀dù kò sórúkọ tá a lè pè kò síbi tí ó lè sapamọ́ wá ṣì ní láǹfààní kò dẹ̀ síbi tí ó lè sapamọ́ wá jẹ̀yàn yá o ọlọ́hùn ní sapamọ́ jẹ wá yá ó lè lo ìyàwó kó fi jẹ ọkọ níyà anéṣù ni ó lè lọ́kọ kó fi jẹ ìyàwó yá wá anéṣù ni torí ṣètàní tiwọn lọ́hùn orí ẹ̀ ti burú torí èṣù tiwa ṣe ló ń lànà fún wa tába ti fi lóúnjẹ alọ́gbèjà wa a ṣe dáadáa sí wa torí òun ló nù tọ́jú s'Ọ̀rúnmìlà Ọ̀rúnmìlà ti ṣe gbákejì rẹ̀ èèyàn ò lè tẹ́fà kó má gẹ̀ṣù ó lè dáfà kó má fún léṣù kó má fún èṣù ní oúnjẹ gbogbo arúgbó ẹ̀ tó kù èṣù ní olùlànà fún wọn tó ń fún wọn lóúnjẹ tó ń láwọ oúnjẹ fún wọn wọ́n ti tọ́wọ́n dẹ̀ ti rí ṣètàní tiwọn tó ń bá nǹkan jẹ́ èmi kò gbọ́ èmi kò rírí o. ìyẹn ni pé èṣù yàtọ̀ sí ṣètánì bí èèyàn bá ń ka bíbélì tó bá rí èṣù ńbẹ kó mọ̀ pé ṣètánì ni wọ́n bá wí kì í ṣe èṣù láàlú wọ́n ní èṣù pọ̀ wọ́n léṣù pọ̀. èṣù ọláàlú ní tiwa táwa sin ilé ẹ̀ wà ní Èkìtì. èèyàn ní èṣù nígbà kan rí kó tó wá dòòṣà ọlá ìlú lóko ẹ̀ ń jẹ́ èṣù láàlú. láàlú tàrí wá tàrí ṣàṣà tàrí wá bá mi àṣoṣo abẹ láàlú kò lórí ẹrù mú wí tó àṣoṣo abẹ ìṣọ̀dàrà tàrí wá bá mi tó bá fún lóúnjẹ báyìí kò ṣe ní tàrí wá fún ẹ. àwọn tó bá ń ṣẹ̀sìn kan máa ń gbà pé tí wọ́n yẹn gan-an lọ́nà ṣé wípé béèyàn bá sì lo ìlànà tọ̀dọ̀ àwọn láti bẹ Olódùmarè láti bẹ Ọlọ́run tàbí láti bẹ aṣẹ̀dá àdúrà ẹni ó sì gbà ọ̀nà ẹni á sì là ṣé ẹ̀yin náà yàtọ̀ sí pé asíngbẹ́rẹ́ alu ọṣẹ bí nǹkan bá rújú tẹ́ ẹ bá gbójú wòkè tẹ́ ẹ ké pe Ọlọ́run ṣé ìyanu tún máa ń ṣẹlẹ̀ náà. a máa dáfá ní ìrọ̀rùn gbogbo ẹ̀kọ́ ní gbẹ́rẹ́ gbogbo ẹ̀kọ́ lọ́ṣẹ́ a máa dáfá fún wa dẹ̀rù bá ṣe tutù mo ti dábí mẹ́rin fún ìyàn lé ní látọ̀hún tán nígbàgbọ́ tán dẹ̀ wà ń dúpẹ́ mi ò ṣàmùkí ló kọ̀ lọ fún wọn àdúrà náà ni wúre ní a máa ṣe wájà fáwọn máa bọ àṣewúre fún àfúnlẹ́kù àfúnlẹ́jà àfúnlẹ́dìyẹ àfúnlẹ́bàjẹ́ náà ló gbà fún àṣewúre ńbẹ tó bá jẹ́ ọláàlú náà ni àfúnlẹ́dìyẹ wà àṣewúre ńbẹ tó bá jókòó lákàyè ni àfúnlóúnjẹ alànà fún ẹ ó tán. tó túmọ̀ sí pé ní ti ìṣẹ̀ṣe ó nílànà àwọn ètò sì wà láti fi bẹ Olódùmarè. bẹ́ẹ̀ni ètò wa o ètò wa dáadáa ẹni wọ́n máa gbẹ̀yìn wọn nílọrin ẹ ti gbọ́ pé àràpá méjì nkọjà haúsá ni ó pọ̀ ní súyà ó pa onítì àtẹni tó ń kò tí fún ní jẹ̀nìgbìjarùn ẹ rí ọ̀dà rí mo máa ṣẹlẹ̀ sí wọn àdúrà wa gbà. ṣé agbára sì wà nílẹ̀ Yorùbá bíi ti gbà ní ṣá. dáadáa àwọn oníṣẹ̀ṣe ní agbára bíi. dáadáa òòṣà tiwa táwa ń bọ dọ̀là a kì í fẹ́ràn pa ọmọlúwa a máa nu ẹran ẹ sí báyìí ni a mẹ́ran ẹ lọ a máa pe àwọn ṣẹ̀ṣe tó ti ń ṣe tipẹ́tipẹ́ wá gbẹ́dìyẹ a máa nu ẹdìyẹ sí a máa pa dídì kò sí ojú ọ̀tọ̀ ọ̀rọ̀ mẹ́tì kò ṣe. bẹ́ẹ̀ bá ti wá na díẹ̀ sí kí ni ó ṣẹlẹ̀ sádìyẹ bẹ́ẹ̀ bá nẹran láì yẹ̀bọn fún láì ṣe ọkọ fún bẹ́ẹ̀ ni àwòwà o dáadáa agbára ń bẹ bíi tàtijọ́ àwa aláwo sí bàbá bíi tàtijọ́ àwọn ọmọ sí là ń kánjú agbára wa tọkù má fojú di o agbára wa o dáadáa ewé àti egbò ṣe ń dáhùn ewé kan wà ń pè ní sáwérí pépè ọpọlọ jòkó lọ wọn fọmọ rẹ kọ lọ tẹsẹ ẹmú lóye ẹ máa fi ewé sáwérí pépè kẹ máa fi gbó lẹ́yìn ẹ máa fi gbó dáadáa tó máa tó bí ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún àná pọ̀pọ̀pọ̀ àgbẹ̀kú ni tọ́gbọ́wọ́. wọ́n á jẹ́ pé èèyàn náà fi rú ewé ó máa ní wọn tó máa fi kún ọpọlọ yẹn egun ọpọlọ táwí kí
kí igi yẹn tó gi araba kó bá mú egun ẹ̀ tó ti gbẹ kó bá kọ̀ mọ́gi yẹn tó bá jọ kẹta wọn wí. ṣé ó ná ìkànnù egun ọpọlọ lásán. bírú egun bá ń bá wa kàn bá wọ̀nyàn ó yá. ẹ̀dẹ̀ ni kò sí ìṣẹ̀ṣe. Yorùbá náà ní sáyẹ́ǹsì. òun sáyẹ́ǹsì Yorùbá náà ní àwọn àfààyè náà ń lò ó àjọ ń pàdé ní ìjọ lérúkú lẹ́jà wọn ní gàrí tíra kí ní jẹ́ gàrí tíra gbọ́n bá wọn tíra tàbí kó lọ mú ewé ìṣàrò pépè pẹ̀lú ewé ìṣàjú wa lọ ó bù sí ojú nọ́ńkàlì yẹn wàá di wàá fi òwú dúdú pàwọ́ fúnfún dì í wàá fi lọ fíńdà sí ó lọ kó sí di èṣù yẹn ń bú ọ̀hún wọn láti lọ ni wọn kó wá síbẹ̀. àti babaláwo àtàwọn àáfàá kan lẹ́ẹ̀mọ̀ pàdé. àfáwọn oníkò léwé àtẹ̀gbò kò ń jẹ́ wédú ni kò á ní ẹ̀bọ kò ń bọ ẹnu ẹni ewédú lásán òògùn ni kí ọba jẹ kí ọba mú gbére kó fi ṣe ẹran ọmọ jẹ ìkìrì mẹ́rin ìbàṣírí tó láyé kò sí gbúre yìí ṣọ́ọ̀kì sí gbúre àtẹnumọ́ ọ̀sẹ̀ fún ẹ lé. oògùn bàṣírí tó dájú. wọ́n ní àtàwọn àáfàá àtàwọn babaláwo náà máa pàdé lọ́dọ̀ nísọ̀ lẹ́kùlẹ́jà wọn kálukú máa ra tiẹ̀. atọ́kù kò sí ohun tó ń jẹ́sìn kò sẹ́ni lè sin ọlọ́run ló sì wà ìtọ́nijẹ́ lẹ̀sìn ìgbowó lọ́wọ́ wa ìtọ́nijẹ́ ṣé ìgbà tí kòròdé ṣáà lọ lẹ́jọ́sìn kankan ṣáà lọ kírun ṣáà kú ni báyìí ṣe ń tọrọ wá jẹ́ báyìí ṣọ́ kú ni àbí ó máa lò tó bí ọdún kan nígbà tí wọ́n lọ ṣọ́ọ̀ṣì àbí ṣọ́ọ̀ṣì ọmọ mi fẹ́ de gbére tó ń ké ìtọ́nijẹ́ ni wọ́n ní kí wọ́n lọ dẹ́dẹ̀ mẹ́wàá ìgbòyà àwọn mọ́sáàsì náà wọ́n ṣe bọ́ọ̀dù wọ́n máa dáa tani tí ọlọ́run náà ń kówó ẹ̀ fún. ẹ̀yin tẹ wá jóníṣẹ̀ṣe tẹ ní ilé ifá ẹ̀yin bó ni ẹ̀yin gbàdá mẹ́wàá ẹ̀yin sì gba bó lẹ ṣe wá ń lífù bó lẹ ṣe ń gbé gbèsè ayé lásìkò. àwọn ọlọ́wọ́ là ń ṣe kó fúnra wa torí ìhun tá à ń ṣe ó yé wa ìhun tá à ń ṣe ó yé wa ìhun táwọn ṣe kò yé wọn ìtọ́nijẹ́ mẹ́ka ó ti tó. kó dùn kó pọ̀ kó pẹ́ Elédùmarè ló ní lọ́wọ́ níyìn láti dá dúró ná fún tòní ẹ̀dùn wọn pàdé bàbá Olúwo Ifá tántálá Olúwo Ifá Ìgbá láwọn ìgbà míì lórí ètò wa ẹ ti máa bá wọn pàdé náà tẹ́lẹ̀ a máa pé bódodo ọ̀rọ̀ bàbá dé bí òdodo ọ̀rọ̀ ká sọ bàbá sì pé òdodo ọ̀rọ̀ ń bẹ ńlẹ̀ rẹ́kẹ́rẹ́kẹ́ wọ́n ló kúnlẹ̀ falafala ìdí nù tí a ṣe tún wá bá bàbá lónìí ẹ bá ń káwọn èèyàn káàkiri orílẹ̀-èdè àgbáyé àwọn ọmọ Yorùbá káàkiri orílẹ̀-èdè àgbáyé kẹ́ ẹ sì bá wa dúpẹ́ lọ́wọ́ àwọn olólùfẹ́ ìkànnì Yorùbá Gidi tí wọ́n ràn wá lọ́wọ́ pàápàá láti máa ran àwọn tó kù díẹ̀ káàtó tán ràn wá lọ́wọ́ láti lè máa náwó sí wọn. òkè lọ́wọ́ àfúnni ń gbé gbogbo ẹ̀yin ọmọ Yorùbá pátápátá tẹ́ wà ní lúgbẹ́rin àgbáláyé òkè lọ́rọ̀ yín máa lọ ọláyún onírèlẹ̀ o ẹ̀ má rí bá ti ṣe ẹ̀rọ náà gbégbà ẹ̀ kúrò kú délé ẹ̀ mẹ́jẹ̀ kan tọ̀ ń jẹ́ o kò sí ohun tó ń jẹ́ ẹ̀sìn ìgbàgbọ́ o kò sí ohun tó ń jẹ́ ẹ̀sìn ìsìláàmù kìrìsìtẹ́nì kiri yóò wọ́n máa fi gbowó lọ́wọ́ yín ni kò sí jọjọ pé mo gbọ́ ọ lé ẹ má má jẹ́ kí ẹnìkan má gbọ́ ọ látàrí ìtọ́nijẹ náà ti sinwọ́ wọn á bá wọn babaláwo lẹ́yìn ẹ sì fa ẹ ṣe tutù gbogbo nǹkan tó bá ń ṣẹlẹ̀ tó bá lé ètùtù máa tù ire máa dé ọ̀nà kú ti fi ń kọrin àwọn lẹ́bọ àwọn lè tutù èmi lẹ́bọ èmi lè tutù náà ní kìrìsìtẹ́nì wọn ní kíní wọn kiri yóò wọn ti àdúrà wa gbà gbogbo ẹ̀yin tẹ́ ń ran Yorùbá Gidi TV lọ́wọ́ ẹni mọṣì oṣù onímọ̀ yìí agbá Ọlọ́run ẹni fíkúsù kọ́ ọmọ ẹni faragbẹ̀wọ̀dì ẹ̀kórè kódélé ẹ̀rí bá ti ṣe ọ̀nà gbégbá ilẹ̀ Nàìjíríà kò ní dárúgbò ní jáwa ànírógún ẹlẹ́sìn torógún ẹ̀sìn kò dàbí yan ogún kò dàbí yan kò dàbí àmàlà ànírógún ẹ̀sìn ilẹ̀ Yorùbá agbá Ọlọ́run Kúnlé Fásùgbà tó jẹ́ àtọ́kù Yorùbá Gidi náà òun náà tiẹ̀ náà dá amadé bá ti ṣe amọ̀nà gbégbá àríjẹ àrímu àríná àrílò agbá Ọlọ́run iléeṣẹ́ náà kò ní jóná gbogbo àwọn òṣìṣẹ́ pátápátá a máa lọ rí a máa bọ̀ rí amadé bá ti ṣe àwọn ọ̀nà gbégbá torí fakọ́ ní jíjí ni mo bọ́lá ọ̀nà ni mo tọ̀ ni mo kó fà lọ́nà àwọn ọ̀nà mìíràn náà jí ló pẹ́ kọ́ wọ́n gbàdá wọ́n gboko bábẹ́ lòmíràn lọ ẹni tá ní kó má rí gbọ́ lẹ́sẹ̀ mọ́
torí pé wọn àfẹsẹ̀ dẹ́gbọ́n ní dáfọ́ ọ̀mìlà abala ṣíkòkòṣìkò àpapò rẹ̀ ó máa fàdédé dé lórí ifá tó gẹ́gẹ́ kó wá ṣíkòkòṣìkò lórí mi o kó fàdédé mi lórí o torí orí mi torí ẹ fàdó ọmọdé ìlú àgbà ìlú lọ́balọ́ba ìlú kàṣẹ̀fẹ́ mi gbogbo pátá ló wá fẹ́ yín ká ẹ̀ má rí jẹ ẹ̀ má rí mu jingínijó ọ̀nì wàràkà ayọmọlóko ìṣẹ́ ayọmọlóko ráre ifá tó gẹ́gẹ́ kó wáyà olóko ìṣẹ́ o elédùnmáre ó tó gẹ́gẹ́ kó wáyà olóko ráre tẹ́lẹ̀dẹ̀ bá kéde ara dẹ̀ gbogbo yín níbi tá a bá wà lóògùn ẹ̀rọ àgbáyé gbọ́mọ Yorùbá pátápátá kárò jire ara dẹ̀ tẹ́ gbà wípé ẹ̀sìn àbáláyé ẹ̀sìn àkọ́kọ́ ni kò sí máa ṣe yín bẹ́ẹ̀ ló sì wáyé ọ̀sùnjì náà rí ọ̀sàsílẹ̀ gbẹ́lẹ́gbẹ́ níjà aráṣọ máa raṣọ níjà aráṣọ ṣọ̀rọ̀ máa rọ̀ nífẹ̀ẹ́ àgbà amálémọ̀ pé gbẹ̀yìn òṣùwọ̀n ó fárúwo tọ́ ó fi gbọ̀n kẹ́yìn pẹ́pẹ́pẹ́ dá fún oníṣẹ̀ṣe tó ń ṣe lójú aláyélé tó ń ṣe lójú aládùúgbò ọ̀run kí náà wàá ń bọ káyé tó gbòrìṣà ìṣẹ̀ṣe làwàá bọ káyé gbòrìṣà ìyá ẹni bàbá ẹni Elédùmarè ẹlẹ́dàá èṣù Ògún òun níṣẹ̀ṣe ìṣẹ̀ṣe làwàá ń bọ káyé bòrìṣà ìṣẹ̀ṣe lágbà òrìṣà ìdúmọ̀lágbé wa lágbára síwájú Ọ̀rúnmìlà àṣẹ. mo gbàgbọ́ pé ẹ jẹ̀gbádùn ètò yìí ẹ sì rẹ́ kọ́kọ́ títí ìgbà míì tá a máa pàdé Ọlákúnlé Fásùgbà ló kọ́ mi màmá wa kan wà ẹni bàbá ń rí wọn o màmá Janet Adégbóyèga léyìí tó jẹ́ pé a nílò wọn fún nǹkan pàtàkì kan ẹ ń bá wa rí wọn tàbí tó mọ ibi tí wọ́n wà ẹ bá wa sọ fún wọn pé lórí ìkànnì Yorùbá Gidi TV a fẹ́ bá wọn ní gbólóhùn papọ̀ kò sábúrú o nítorí pé wọ́n jẹ́ ìyá dáadáa ni ẹni bá sì wá bá wa rí wọn kó nítọ̀ ń fọkàn balẹ̀ irú ẹni bẹ́ẹ̀ á dẹ́rìn pẹ̀kẹ́ rẹ̀ ìyẹn ni pé kóríyá ń bẹ màmá àgbà màmá Janet Adégbóyèga tí wọ́n ń jẹ́ Ògúndáre tẹ́lẹ̀ rí ọmọ Ògúndáre ni wọ́n ẹnikẹ́ni tó bá mọ ibi tí wọ́n wà tàbí tó dá wọn mọ̀ kí wọ́n dákun kí wọ́n sọ fún wọn pé àwọn ọmọ wọn kan ni wọ́n ń wá wọn o tí wọ́n fẹ́ bá wọn ní gbólóhùn papọ̀ wọ́n fẹ́ mìtì màmá a ó máa retí ìpè yín ẹ bá wa share fídíò yìí kó rìn jìnnà dáadáa ẹ ṣeun o ó dìgbà kan náà. egbògi kan màdé Oskonto kàféwé àtẹ̀gùṣe Oskonto ọkọ ló mú àyà sí ló pọ́n òyìn wípé Oskonto àbàtì dára jù. Oskonto gbọ̀n lára ó táwọn yọjú jọ àní níbi káṣù ara mú wọn àlàáfíà oníjìnà sí wa bàbá ti lò Oskonto yàtọ̀ jù ó táwọn yọ. ẹ bá mi gbé o ó fọ̀dọ̀ tí inú ẹ̀ jẹ́ àlejò obìnrin tí ò ṣe déédéé ó mọ́mọkùnrin ta pọ́npọ́n fún àdínkù ọ̀rá ara o ó gbàgbọ́ ara ó máa. Oskonto márànà pọ̀pọ̀ mára jí pépé kì í já ní kulẹ̀ ó ń pẹ̀lú ní capsule àtolómẹ̀ Only Peace Herbal Ventures ló ń ṣe ààyè ń bẹ fún alágbàtà jákèjádò Nàìjíríà 0703-100-2744 Oskonto herbal mixture àti Oskonto herbal capsule ó ń gbógun ti èérí inú kíkùn inú dídùn obìnrin àbí ọkùnrin tó bá sanra lábàdì nǹkan oṣù tí ò lọ déédéé Oskonto ìjọba fọwọ́ sí. ẹ wo gàrí rèé èlùbọ́ rèé ata rèé ó tún pọ̀ rẹpẹtẹ o ẹ̀ka ibi tó ti ń pètè èlùbọ́ ńlá wà ní ìsìn báyìí ẹ máa kàn sí wọn ẹ kàn sí màmá mo lówó lò kẹ gbádùn ẹ̀mí yín ọdún mélòó lè yín ó lò láyé tá a wá ń wo ewu rin ẹni máa ronú ìṣòro ò lè tán nú ayé jẹ̀gbádùn ara rẹ pẹ̀lú oúnjẹ ìbílẹ̀ wa tó ṣara lóore. Yorùbá Gidi TV. Yorùbá Gidi TV òun ni kẹ́ ẹ máa wò nígbà gbogbo ẹ fojú yín ló ń jẹ níbi tẹ́ ẹ ti lè kọ́gbọ́n níbi tẹ́ ẹ ti lè rí àwọn àṣà Yorùbá tó yanjú. Yorùbá Gidi TV òun ló mú ètò rere wálé ayé níbi tẹ́ ẹ gbé fẹ́ kọ́gbọ́n níbi tẹ́ ẹ gbé fẹ́ kọrin. Yorùbá Gidi TV òun ló ń pè yín kẹ́ ẹ máa wò nígbà gbogbo. Yorùbá Gidi TV. ibi tá a ti ń fún yín láwọn nǹkan tẹ́ ẹ fẹ́ àwọn nǹkan tó ṣàǹfààní tó yẹ kẹ́ ẹ máa wò nígbà gbogbo nígbàkigbà
ìbẹ̀lẹ̀ wà yìí máa subscribe sí subscribe tẹ subscribe sí. Yorùbá Gidi TV.